ẹ̀yin èèyàn mi ṣe rí lórí justice for Mohbad ṣe rí tí mo tún mú wá fún wa lénìí ó lágbára díẹ̀ because àwọn kan wà tí wọ́n jókòó sórí internet wọ́n dẹ̀ sọ fún Yomi Fabiyi pé kó fi justice for Mohbad lẹ̀ kó fòkú olókùú lẹ̀ kó má jà fòkú olókùú mọ́ ṣebí iṣẹ́ tí Yomi Fabiyi ṣe àti aṣáàṣì ń rí i pé ó lọ gbá ó lọ àwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n lọ nǹkan kan wá ń kọ́ mo fẹ́ kẹ́ wọ́n lọ gbọ́ nǹkan tí wọ́n ń sọ fún Yomi Fabiyi ṣe rí ní tèmi àtọ̀tún àtòsì mi ò sáàdì lẹ́yìn anybody o nǹkan tí mo dúró lé ní pé fẹ́ kí wọ́n gẹ̀ẹ́tì justice fún Mohbad mo fẹ́ kẹ́ wá gbọ́ nǹkan tí àwọn ìyá yìí àti àwọn arákùnrin nǹkan tí wọ́n sọ fún Yomi Fabiyi ẹ jájọ wá lọ gbọ́. tó ń gbé wọn àtàwọn tó wà like I call them educated illiterate lọ́pọ̀lọpọ̀ ní wọn náà because ó wá ó fẹ́ di king kong see justice for Mohbad we don't need you like I always say with or without you we will get the justice because ó wúlò fún wa àtìgbà tó ti dé ló ti dorí justice yìí rú so jápa kúrò ní justice for Mohbad Joseph Alaba ò ní ìdí ẹ wọ́n ló ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ò lè bá bàbá yẹn ṣiṣẹ́ so bàbá yẹn náà dẹ̀ dídé ẹ̀ náà wá tá a dẹ̀ jẹ́ family bàbá because àwa tí bàbá yẹn tó tá a jẹ́ Èkìtì Alọ́ba by extension àti pọ̀ nísìn and we will stand with him till he get the justice he deserve so Yomi Fabiyi máa kóra ẹ lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn ẹ̀ lọ fight fún Àyìnlá Fábíyì fi justice for Mohbad sílẹ̀ ṣé ti family ẹ̀ kò ká ẹ lára ni bàbá Ìjẹ̀ṣà nìyẹn ó láǹdì ẹ̀sẹ̀ mọ̀ gbogbo owó tán dá fún ẹ ó fi parí ilé ẹ ṣé wàá nílé kíkẹ́sì bàbá Ìjẹ̀ṣà tó bẹ̀rẹ̀ ni ó dẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀ di dengod tó jẹ́ pé ó fẹ́ máa pàṣẹ ta ló fẹ́ máa pàṣẹ fún àwọn tó bá ń kó ẹjẹ nínà ó ṣe kéèsì bàbá Sùwé ó pátì kò sí kankan tó parí with your fake NGO tó ń pariwo bàbá jókòó nǹkan tí bàbá Mohbad ṣe nígbà tó wà ní èjì tiẹ̀ bàbá Mohbad ti kọ́lé ẹ̀ ó raise ọmọ 3 kò wá ṣe agbe lórí social media kò lọ ṣe agbe lọ́dọ̀ ẹnìkankan ó tọ́jú àwọn ọmọ tiẹ̀ ìwọ ò máa tọ́jú àwọn ọmọ tiẹ̀ ó máa abandon àwọn ọmọ tiẹ̀ nìyà because tó bá jẹ́ tí wọ́n bá jẹ́ good father bí Joe Badi ṣe jẹ́ good father ó ní máa jókòó 24/7 early in the morning Nigerian time ó ti wà ní TikTok ó sunkún lórí Okuoloku go and fight for your family member use your NGO kó tiẹ̀ gba justice fún family member leave this man alone leave us alone enough of your confusionism we don't need it anymore kí ló dé àtìgbà tó ti dé kò sí peace lórí justice for Mohbad mọ́ ìwọ àti Mrs. K kálá fún pé gbogbo yín lè máa tàn gbogbo wa kọ́lẹ̀ lè tàn náà ṣé any one of us ṣáà rí kí Mrs. K kó wá fún Yomi ìdíganlébè kó máa bú bó ṣe ń bubi tẹ́lẹ̀ they are all working together and àwọn tó ń bá ọlọ́pàá ya fọ́tò rí tọ́dẹ̀ ya fọ́tò with your fake rally tó ṣe pẹ̀lú wọ́njọ́ yẹn àwọn yẹn ti achieve nǹkan for their life nǹkan tí wọ́n achieve rí Yomi ló gbé dání kí ló gbé dání nonsense stupidity ignorance wọ́n ló gbé dání tó máa jókòó tó máa fẹ́ fún wàá bú bàbá Mohbad wàá bú àwa tá à ń support tá à ń fẹ́ justice fọmọ ẹ̀ we don't need you bàbá need to do public disclaimer kó o kúrò dọ́dọ́kọ́ what kind of activist are you activist alágbe everything boils down to tá bá ti rówó orò tó bọ́ ṣé orò tó bọ́ ló ní kó máa hùwà irrationally ni because ìwọ náà ló sọ ẹ máa bọ orò ẹ máa ṣe kí ló lẹ máa ṣe ta ló bẹ bọ orò
lórí justice for Mohbad mo ò gbọ́ rí. Wọ́n show photo bàbá Ìjẹ̀ṣà a couple of weeks ago. You never even feel for that man. Pẹ̀lú situation nínú photo yẹn, ṣéyàn nìyẹn ṣá? Wàá wá jókòó kalẹ̀ àwọn kan tí ọpọlọ wọn with their myopic brain, they will be supporting you. Yomi ló lè ṣe, Yomi ló lè ṣe. Ẹ wo bàbá Ìjẹ̀ṣà now, look at his condition. Àwọn tí ò fight fún mọ́ yẹn, wọ́n fẹ́ gbowó fún. They felt so bad for him. Ìwọ tó gbowó fún, tó ló fight fún. They didn't even say anything about his situation. Bóyá o máa appeal ni o, bóyá o máa ṣe kinní ni, you just ignore 24/7 justice for Mohbad. Mr. Aloba Ṣègbà, you working with your Wunmi, because kò sẹ́ni tó lè sọ fún mi pé you're not working together. Ìwọ àti Ìyábọ̀, mo bí Ìyábọ̀ ṣe gbé black bonnet síta ń gbà tí bàbá Ìjẹ̀ṣà náà tó ń pariwo tó lòun máa talé ẹ̀. Why tí ó ṣe gbé black bonnet síta this time around? And all of a sudden you started calling her your lovely sister, romancing her. And àwọn kan dẹ̀ sọ fún mi pé you are fighting for justice. We don't need you. Irú justice wo ló ń fight fún? Ní evidence ló ti gbé gbogbo ẹ̀ fáwọn ọlọ́pàá. Ṣé ọwọ́ ló fi gbé tó fi gbé fáwọn ọlọ́pàá ni? Sórí fóònù ẹ̀ kọ́ ló wà ní? Kò sí kankan lórí fóònù ẹ̀ mọ́. Yomi, please ìwọ àtàwọn èèyàn ẹni tí ò bá fẹ́ go through nǹkan tí màá yẹn ń go through kó fi bàbá yẹn sílẹ̀, kó jẹ́ ká seek justice tá fẹ́ seek peacefully. Lọ ṣe ti cousin ẹ̀ bí family member ẹni Àyìnlá Fábíyì. Start justice for Àyìnlá Fábíyì. Kò tí late jù. Kò tí late jù with your NGO, with your failure. Without you, we will get the justice. Thank you, everybody. Ẹ ṣé. General. Mọ́mí wọ́n sì ń wojú ilẹ̀, wọ́n sì fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ náà. burúkú kiri àwọn náà ń ṣèdọ̀tí kiri. General vengeance à ń dúró ẹjọ́ ẹ play nǹkan tẹ́ fẹ́ play ẹ máa sọ̀rọ̀ yín lọ mọ́. ṣé vengeance ti dé? Ó dà pé ó ti dé. Let him play the mo kàn. Ẹ ṣé sis, mo appreciate. Thank you, ma. Thank you. A gold mine. If you want the government to give justice for Mohbad, members of the public, 100% would have to turn. Are those people calling vengeance gan sef? Claiming justice for Mohbad, we are giving support to the same family that doesn't want justice for Mohbad.
A gold mine. A gold mine. If you want the government to give justice for Mohbad, members of the public, 100% would have to turn their back against the family to get justice. That's what the public, that's what the government will listen to us. But if part of the public that are claiming justice for Mohbad are giving support to the same family that doesn't want justice for Mohbad, really go home. Yeah. And when the family go to them behind, when members of the public go behind with them and they say we don't want justice, government will run. Wọ́n dà síbi tẹ́ fẹ́ irú bọ́ yẹn sáré gbé kìíní jáde yẹn ẹ má lọ bóyá ó bí ẹni family member nù. But at that sir, kò yẹ kó stop investigation ọlọ́pàá dúró. ẹ gbọ́ ohun tá a sọ fún yín ni. ẹ tí gbọ́ ohun tá a sọ fún yín. Nítorí pé naturally wọ́n believe pé the people that should have the moral strength to fight on for long. It's meant to be the family. Àwọn tó lè drag àwọn tó bá pẹ́ jù nìyẹn. Torí pé tó bá dé stage kan, public will say, okay, we are tired. Yeah. So if the people that are meant to have the natural strength to fight on, drag the government, are the ones coming behind. Yeah. Ẹ bá wúru iṣẹ́ tí Bukky yẹn ṣe yẹn, ẹ má tọra yín, kò ṣiṣẹ́ ìlara ló ń ṣe. Iṣẹ́ pé she is attacking an NGO. Ṣé táwọn ṣe lòun ṣe ni? Kí ni mí ni àtàkì tó fún wa ń bì? Ṣé àlùbí yẹn ò mọ́tọ́ ni? Tó bá dé sí kọ́ra ọ̀bẹ pé àìrú iṣẹ́ tí mo ṣe wọ́n náà wọ́n máa délé máa yé dé gbogbo ègún yẹn máa rẹ kúrò lórí ọmọ ẹ̀ ni. Because ó ṣe ìmọ̀ràn délé. Kò lè rẹ kúrò lórí ọmọ ẹ o. Ẹ fẹ́ gbọ́ tó bá ti jẹ́ pé àwọn tó lọ gangan ló ń bẹ̀ṣẹ́. A ní kí ni tòun? Òun lo platform òun láti bá yín. Ẹ fẹ́ kó máa destroy Yomi yẹn fún yín. Kó má bàa lẹ́nu ń bẹ̀ kó má bàa rọ̀ lọ. I will do it for you. Because on a good day, ṣe é bèrè pé tó bá jẹ́ pé on a good day tó bá jẹ́ pé àwọn ní same camp màá máa ṣàdúrù nǹkan báyìí ta ni Bukky yẹn máa pariwo ẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ gan ó fẹ́ bú Ìyábọ̀ ó ń sọ fún Ìyábọ̀ yẹn pé Ìyábọ̀ gánà kìíní kan Yomi Fabiyi ló bẹ̀rẹ̀ justice for Mohbad kò sí yẹn kọ́ bọ̀ sọ ohun tó ń ṣe ìlú wọn ti dẹ̀ ọdún yìí ẹ̀ ṣe é sáà. Ohun tó yà mí lẹ́nu náà nìyẹn torí mo rò pé yẹ kẹjọ máa ṣiṣẹ́ papọ̀ ní ọkọ̀ dẹ̀ stand independently no against you or talking back like pé water down everything you doing and it's as if kò hàn tí ẹ̀rí nǹkan kan tẹ̀ ń ṣe just because it's giving baba 100,000 something per month. Ẹ̀rọ èèyàn bẹ́yẹn tó ń sòyìnbó bẹ́yẹn tó ṣe kínní yàtọ̀ sí pé ó yá lè yọ onítọ́ṣìsì díẹ̀ o. Ṣé kò mọ value nǹkan tó ní kálukú bring to the table. I don't understand what she's standing for. Èmi ò understand there honestly because sometimes I will watch her and I will say this woman I can't listen to her. I can't watch her. Sometimes I just why is she talking like this? Is she actually seeking for justice? Or is she doing this purposely just to water down what you are doing? Ó ti ní justice tẹ́lẹ̀ ń wá òun rèé. Justice tẹ́lẹ̀ wa wọ́n sọ ọ̀tọ̀ yẹn fún gbogbo yóò kọ́ bí ara sí ni. And the government will look at it and say, what are you talking about? Nígbà tẹ́ bá ti yọwọ́ náà àkójọba. And if there is anything that will reduce, that will make the government not to spend, they will go for it. Yeah, exactly. They will go for it. To prosecute the case, ṣe wọ́n yẹ millions tàbá náà ni. Tọ́ba kọ́lá mẹ́ni tó pa Mohbad on a capital offence. Ṣe wọ́n yẹ tọ́ba náà ni. Because immediately they pick the person, government will not case against the family or NGO. So the government will have to be spending to send the person to jail. But meanwhile, the same type of people want to pay millions upon millions. So whatever they are doing on this side, I will do my best. Yeah. You cannot make me. It can't make me change my own narratives. I'm going to fight on. I will see the best we can out of this. Yeah, that is it. That is the major thing, and you can all hear all the nonsense he said in that video. Thank you very much. So you can go on, please. Anybody that wants to speak, Gladiatorial, I knew you are here. Sorry, the voice note
Coffee and some people are requesting is the DNA one. Only one request if because Sister Comfy type it's not this one you played about 3 times. It's the DNA one. Total sọ̀rọ̀ DNA. Pé wọ́n já pé property ni àbí. Ó ti study ó sọ̀rọ̀ DNA. Ìpè báyà kò ní ìlú ní Sister Comfy. DNA is not needed. Yeah. No pé DNA yẹn fún property ni. I think Olaide want to play it. You want to come up, Olaide? Okay, Olaide, please come up. Olaide want to play it. Let me get down for him. Yeah, let me get down. Only Sister Comfy request if Olaide General Olaide can come up and play it, please. I think I have it somewhere, but I can't remember exactly where I have it. Whoever has that one can come up and play it. General, it's still the same one you played. That is when the man came up to ask the question. Okay. The man was about to ask the question when you stopped. When I stop. Okay, so I need to complete it. All continue, right. yes. I will go on then. I thought it's another thing entirely then. Let me just continue. Let me continue then. Sorry for that. I thought it's... DNA tí mo jẹ́ fún DNA ò dásọ̀rọ̀ DNA wọn. Kò sí nǹkan tó kọ́ wa pẹ̀lú DNA. The DNA is to resolve property. The DNA has nothing to do other than to resolve who will have access to the property and money. Yes. Nítorí pé whether I like it or not, ọmọ Wùmí ni. Yọ kókó ṣọmọ Wùmí. So, I think he has said it. The DNA. That's all DNA. Or do you want me to play it back again? Does anybody want me to play it back again? No. Yes. Move it back just a little bit. Where the man came up is where the DNA discussion started from. So, whatever they are doing on this side, I will do my best. Yeah. It cannot make me. It can't make me change my own narratives. I will see the best we can out of this. God bless you, my brother. God bless you, and continue to strengthen you. Uncle Yomi, DNA tí mo jẹ́ fún that's all DNA wọn. Kò sí nǹkan tó kọ́ wa pẹ̀lú DNA. The DNA is to resolve property. The DNA has nothing to do other than to resolve who will have access to the property and money. Yes. Nítorí pé whether I like it or not, ọmọ Wùmí ni. Yọ kókó ṣọmọ Wùmí. Uncle Yomi. Gọ́tẹ̀mí rò ní pé tó bá ṣe DNA kúrò lẹ̀ ó máa reduce tension díẹ̀. Sir, no. I think the justice comes before DNA. It's not an issue of DNA. It's an issue of DNA. Ẹ jẹ́ ṣàlàyé fún wọn. Ṣé gbọ́dọ̀ mi sà? Baba has right to demand for the DNA. Particularly if he thinks the reason why the son was spied was because they were fighting on the paternity. Check get me. But in this instance, tí wọ́n bá ṣe DNA yẹn, number one, kò lè yọ pé Wùmí kọ́ ló ní ọmọ, Wùmí ló ṣì máa ní ọmọ. The only thing tí result DNA yẹn máa wà ní pé ohun tó bá wá jẹ mọ́ ogún Mohbad kò lè lọ sí side Wùmí àtọmọ yẹn mọ́ láyé. Ó máa lọ sí side bàbá. Ibi tẹ́ ẹ̀ ń lọ gbọ́ngàn mọ̀ ń lọ yẹn. Ìfín gbé gbogbo pensions gbogbo wọn ń jà lé lórí ogún ló ń jà lé lórí. Bọ́ọ̀ tẹ̀ wá tẹ̀ jà lógún. Ó tiẹ̀ kọ́ tí wọ́n tẹ̀ tó bá tiẹ̀ ṣe DNA. Okay, I hope you have heard that.
So Yomi has established that anything concerning DNA is just about the property. As daft as Yomi is, with his wealth of experience in life, DNA, in the case of a man that died mysteriously, can only be used for the purpose of property sharing. That is highly unintelligent of Yomi. I leave it to you, the gladiators and the generals. Thank you. Vengeance, can I quickly speak? I don't know if anybody before you came wants to speak. I don't know. But if nobody wants to speak, you can carry Maybe on. we should take it from up again. All right, Yeah, that's I would love to, but I'm closer home. So yes, go ahead, ma. Go on, and If it's then. okay, yeah. Okay, I'm not going to waste much time. I just want you all to first thing first, Cherry ẹ̀yin tẹ́ máa ń ṣàdúrà lórí ọ̀dọ̀ Yomi pé Yomi Ọlọ́run nípa làákàyè Yomi ti kú already. Ṣé ẹni tí làákàyè ò kú á máa sọ̀rọ̀ bí Yomi ṣe ń sọ̀rọ̀ yìí? So gbogbo prayer tẹ́ máa lọ ń pray bẹ́ẹ̀ yẹn kò work. Bẹ́ẹ̀ ni làákàyè yín ò ní kú, eléyìí ti kú. Another thing, ṣe bẹ́ẹ̀ tí ń gbọ́ voice note tá à ń gbọ́ yìí tó ń play yìí, tó bá máa sọ lọ́dọ̀ wọn ní ìsìn wá ní that is not what Yomi mean, we are the one twisting it. Ọ̀rọ̀ tó ń sọ exactly bí ti tó ṣẹlẹ̀ recently ti Lagata and co tó ṣẹlẹ̀, they were all shouting power land twist ẹ̀ kò ń ṣe nǹkan tí Yomi mean làwa ń sọ. Now ó ti sọ eléyìí o, ó ti ní bàbá ọ̀ràn Bukky Jesse kí Bukky Jesse máa ń pé kó máa obstruct justice because bàbá gun ò fẹ́ justice ní pé tán bá lè lé àwọn èèyàn bàbá kúrò lẹ́yìn bàbá káwọn public gbà. If they are streaming us now, what they will be saying on their live now is irọ́ àwọn pípé tí máa ń twist ọ̀rọ̀ jù ṣé nǹkan tí Yomi mean lélẹ̀ ẹjọ́ ṣe statement tó clear yìí statement tó clear yìí lọ́tún máa padà sọ lórí statement tó clear yìí o ẹ jẹ́ kí next person sọ̀rọ̀ ẹ ṣe. nǹkan tí Yomi ń wá látìgbà tó ti lọ QH radio mo ti sọ̀rọ̀ yẹn wípé ó fẹ́ everybody tó ń support bàbá wọ́n fẹ́ lé wọn kúrò sódà owó máa crumble bàbá tí bàbá ò ní lè proceed pẹ̀lú kéèsì yẹn mo ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ mo dẹ̀ general vengeance dẹ̀ ni mo sọ fún lórí platform wọn and ọjọ́ tó ṣe lé mo rántí mo sọ fún ọjọ́ tó ṣe láìfì náà mo rántí pé mo ṣàlàyé nǹkan kan fún general vengeance mo ní general vengeance nìyẹn mo ní bọ̀bọ̀ tó ń jẹ́ Yomi ó ń bẹ̀bẹ̀ pé every platform lòun ti lọ tó ti dáwó fóun àfọ̀dọ́ wa ó dẹ̀dà pé mọ́mí rí àánú wà ń bẹ̀ lọ́jọ́ yẹn lọ́jọ́ tó kọ́ play kìíní àfọ̀dọ́ wa òun ò ráyè penetrate ní gbogbo nǹkan tó dẹ̀ ń wá ní àwa tá a ju 25% justice for Mohbad tá a dúró jẹ́jẹ́jẹ́ pé come rain come shine we are with baba lọ́ba kò sí bó ṣe lé èmi o every time when I want to talk I will say I'm speaking for myself from my heart from the day tí Mohbad ti kú tí mo ti fojú mi rí lọ online títí dé ní ni mo ti máa sọ pé every day I will stand with the father
till the end of life, because I don't want to say till justice, till the end of life. Because I've come to see that Baba Aloba is someone that you want to grow to love, to see with you, to stand with him, because it's just everything encompassed in one person. And asking for what killed my son must not be too big. And I remember I said Yomi is senseless. Yomi is senseless in a country where laws is working, in a country where police is doing their job. I'm saying this, you don't have to teach police how to do their job. You don't have to teach police this is what you have to do. Baba Aloba needs them to be updating Baba Aloba on the progress of the investigation. Even though we have not, it will not happen to us, but a ti rí àwọn ibi tó ti ṣẹlẹ̀ nílùú òyìnbó yìí. If something like that happen in your locality, you will be informed. Wọ́n á sọ lórí tẹlifíṣàn, wọ́n á wá sílé ẹni yẹn, wọ́n á wá sọ, wọ́n á kọ lẹ́tà sí, wọ́n á treat ẹ like human being. As we speak, Baba will be going for therapy. Pé ó bá lójijì tó dẹ̀ jẹ́ pé police ló máa fund ẹ̀. Now, ó ti kan Baba ní Naija báyìí. Àwọn kan rò bóyá àwọn ti wẹ̀, àwọn ti yán kànkàn kò lè kan àwọn. Irú Yomi ìsìn, èyí tó kan last year, ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ló kú tó pa níwájú examination of 400 level students tó ń ṣe final exam ẹ̀ lọ́wọ́, tó yẹ pé ó ti tó gbé ọkàn lé lọ́dọ̀ àwọn parents ẹ̀ pé mo ti tọ́ ọmọ jáde. Ṣé o mọrú trauma tí uncle ẹ̀ àbí bọ̀dá ẹ̀ àbí whoever tó jẹ́ family ẹ̀ tó ń go through lórí ikú ọmọ yẹn? Látìgbà tọ́mọ yẹn ti kú up until today, Yomi ìjà mélòó ló ti jà fún yẹn? Ọ̀rọ̀ mélòó ló ti sọ? Bọ̀bọ́ tó kú sí police custody ní Ìlọrin tí kí ló ti ń porúkọ ẹ̀, VDM tó sẹ́ndì kí ló ti ń porúkọ ẹ̀, lọ́ọ̀yà ẹ̀ lọ. Bó tiẹ̀ jẹ́ pé ọmọ kékeré sì ní lọ́ọ̀yà ẹ̀, VDM ṣá respond, ó dá sí, ó rán lọ́ọ̀yà ẹ̀ pé kó lọ represent ẹ̀ póun ò sí nílé. That is how tó yẹ kí Yomi ṣe máa function. Kò ṣe Yomi function bẹ́ẹ̀. Gbogbo owó tó ń wọlé fún bàbá ló fẹ́ gbà. Ẹnìkan sọ̀rọ̀ kan mo dẹ̀ fẹ́ sọ ń bì, ó ní PS, ó ló ń gbé ní Manchester. Ó ní Yomi ní wọ́n léhun, ó sá lọ sí Manchester. Ó ní ká connect dot yẹn. As I speak, tí n bá fẹ́ connect dot yẹn, ṣé mi ní sọ pé ọ̀dọ̀ PS ni Yomi sá lọ Manchester tó lọ gbowó láti make sure pé bàbá ò lè move forward nínú kéèsì pé kán fi owó kán fi bà gbogbo ẹ̀ jẹ́. Because mi ò mọ nǹkan tí Yomi ń wá ní the justice. But wọ́n ti sọ pé nǹkan tó ń wá náà, tó ń wá nídìí ewùrà, tí ò bá ṣọ́ra ó máa bá nídìí akọ iṣu. Tí a bá ń sọ ń sìn, wọ́n máa ní à ń ṣépè jù. Àwọn obìnrin à ń ṣépè jù. Wọ́n máa ní àwọn obìnrin dẹ̀ bímọ o, ṣùgbọ́n gbogbo ìgbà náà máa ń ṣépè. Ṣùgbọ́n tí n bá ní ṣépè, ẹnu mi ò ní gbòfo. Nǹkan tó ṣe bàbá Mohbad lórí ọ̀rọ̀ Mohbad, oh gosh, kí Yomi kó máa múra sílẹ̀, because òun náà á jèrè tiẹ̀, á gba èrè tiẹ̀ no matter how. Kò sí bó ṣe ké, Yomi á gba èrè ẹ̀. Ṣèbó sọ ní ọmọ mẹ́ta lòún ti bí, ọmọ mẹ́ta náà dẹ̀ níyà Mohbad bí fún bàbá, so 3 ni. Ọmọ mẹ́ta sí Mohbad bí fún bàbá, Mohbad ti kú. Èyí táwọn ẹnfíṣẹ́jì pé ológun ọmọ bàbá nìyẹn látọ̀dọ̀ ya Mohbad. Lè sọ pé a ti forí àwọn tó kù mú pé kò ní dáa fún wọn, ṣùgbọ́n látọ̀dọ̀ ya Mohbad yìí ló dàbí ẹni tó ṣe agbẹ́tẹ̀ fámìlì yẹn àti fámìlì yẹn. So kí Yomi náà máa kó ní sùúrù, náà máa tó dé, òun náà máa gbarú àlejò yìí,
òun náà máa rí i pé wọ́n á dáwó fóun pé ìjọba ò ní í ṣe nínú iṣẹ́ òun gbogbo nǹkan tó ń rò sí bàbá yìí pé kó má rà láàánú nígbà tí ó bá dé sóun náà òun náà wá ní rà láàánú aláàánú á wá jìnnà sí gbogbo àwọn tó bá dúró sí nígbà yẹn ẹnìkan náà máa dúró tó máa ní gbogbo àwọn tó ń dúró ti bàbá yìí àwọn máa ṣá wọn kúrò lẹ́yìn ẹ̀ bó ṣe máa rí nìyẹn gbogbo àwọn tó ń dúró ti bàbá tó fẹ́ máa kó sí àárín wọn tó fẹ́ máa gbà wọ́n tó fẹ́ máa lé wọn lọ yìí tó fẹ́ kán wá máa dáwó sí NGO ẹ má jẹ tàn ẹ́ Yọ̀mí wàá gbà tiẹ̀ ò ń ṣe mí ọmọ ti gba justice fún ọmọdé ìtẹ́ Ọlọ́run wá gbé ìdájọ́ tiẹ̀ dé sí ẹ lórí àwa gba ìdájọ́ tiẹ̀ pẹ̀lú sùúrù torí mi ò mọ rísì téèyàn fi wà jẹ́ pé gbogbo ìgbà ìkà ló máa ṣe gbogbo ìgbà ìwà àkà ló wà nù ẹ̀ every now and then ọ̀rọ̀ bàbá ló máa mú sẹ́nu torí àṣírí ibi tí bàbá ti ń rí owó kò tú sí ẹ lọ́rùn kò tú sí ẹ lọ́wọ́ ẹ fẹ́ kí bàbá yẹn máa rówó ṣe kéèsì yẹn mọ́ ni ẹ fẹ́ kí bàbá yẹn wá sọ pé àwọn sú mi o a mà fẹ́ fowó ṣe báyìí kò sí irú ẹ̀ ò dẹ̀ ní ṣẹlẹ̀ àfáà sí àwọn tó dúró ti bàbá tán ti rí ìwà ẹ̀ sìn irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ ìwọ Yọ̀mí ló ní kán gbé orò pé tó bá gbé orò tán wípé wọ́n máa rí justice ó bá wọn lọ gbé orò ìgbà tó gbé orò tán. Sit down. No. Sit there. ẹ mute mọ́ mi wá ẹ mute ẹ ṣe gan ẹ mute mà ìgbà tí wọ́n gbé orò tán ṣé kò yẹ kóró yẹn sì wá fún wa ní justice orò tó ní kán gbé sá lọ kò mú justice wá ó ti sọ pé tí gíga bá fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì dá wa lóhùn wá ṣe symposium owó symposium yẹn lóyìn kó tiẹ̀ lọ́pọlọ owó symposium yẹn lóyìn gbayé ẹ jẹ́ Yọ̀mí ikú owó symposium yìí náà ló dẹ̀ máa kú ẹbí wa ló sọ pé ó sick adifadi second ìwọ ló sọ pé ó sick tó ya fọ́tò ara ẹ̀ láti kíní pé ó ti gbómi ó ti gbẹ̀jẹ̀ mi mẹ́ni tó máa gbẹ̀jẹ̀ láàrin wákàtí kan táṣọ kó ń gbẹ̀jẹ̀ olórí burúkú olòṣì Ọlọ́run ló máa finá jó gbogbo ayé ẹ̀ dànù tó o bá padà lẹ́yìn bàbá Mohbad gbogbo nǹkan tó fojú ọwọ́ ṣe Yọ̀mí ó máa fẹ̀yìn ọwọ́ dànù ní ẹ̀ka sọ́mà ó máa fẹ̀yìn ọwọ́ dà gbogbo ẹ̀ nù ní gbogbo nǹkan tó kó jọ láyé apààyàn pátá lójú ẹ̀ kò bá wù ẹ́ kó ní ọmọ fá ni ẹ́ Mohbad kì í ṣọmọ fá kò dẹ̀ pè é sọ̀rọ̀ ẹ̀ wàá rìn lọ ní láyé wọn ò ní mọ ibi tó ń sin ẹ́ sí àtàmóye èèyàn bíi tìyẹ nínú ayé ṣe náà máa ń rìn lọ wọn á rìn lọ àbí kán forò lé ẹ níbi tó àdúgbò tó lọ kọ́lé sí yẹn kán dáná sí ẹ lórí kán finá jó ẹ dànù tó bá ti gbẹnu kúrò lọ́dọ̀ bàbá Mohbad kó lọ jòkóó kó jẹ́ kí àwọn èèyàn tó fẹ́ ṣe kó jẹ́ kán ṣe torí mi tí ìrírù tiẹ̀ rí òde ọ̀dé lọ́sàn-án gangan kò fẹ́ sọ̀rọ̀ Wùmí aláìníròrí ara Galatia ó ní DNA for kí wọ́n ti ń porúkọ ẹ̀ ó ní DNA for property bàbá ti sọ ó sọ ní Yorùbá ó sọ lóyìnbó bàbá ní DNA tó ń béèrè might be a motive kí wàá nìwọ tó tún sọ olùṣe àwọn oníwèé ààbò oníwèé ìrọ̀lẹ́ àwọn tó yẹ pé wọ́n máa ní kó lọ kàwé ẹjọ́ náà lọ kà á rojọ́ bí ẹni máa kú ẹjọ́ ní ṣá láàárọ̀ lọ́sàn-án àtàlẹ́ tó wá fẹ́ rojọ́ yìí ẹ̀rù gan á máa bà wọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ pé kí ló dé tí ẹjọ́ pọ̀ báyìí ẹjọ́ ní níṣẹ́jú ẹjọ́ ní for now ẹ ṣe mà olórí burúkú ni Yọ̀mí olórí burúkú. Thank you, General Break the Noise Foundation NGO. God bless you. Gladiator Anu, you can van up, please. Kí gladiator tó sọ̀rọ̀ ẹ jẹ́ kí rìtáyà general sọ̀rọ̀ máa tó kúrò bí báyìí
ẹ má bínú just kí ló ṣe kan báyìí ó retire general nítorí Ọlọ́run. ẹ kàn rìtáyàtì kí ló dé gan-an báyìí wọ̀. ẹ má bínú torí Ọlọ́run like this Yomi is evil honestly. He said government Nigeria ẹ rò pé government máa ṣe kínní. Yomi, you are supporting the government to treat the citizen anyhow. This is what we need. I think few days ago, there is a guy that called out on the DSS that you see what is happening. People are being kidnapped, being killed, but you people will be after the Yahoo. I'm not supporting the Yahoo guys. The guy said that. I saw a clip today while we were talking. In fact, I don't know, it's in Ondo State. Wọ́n dẹ̀ ń butcher àwọn people yóò wọ́n bójú wọn. Wọ́n dẹ̀ ń ṣá máyẹ̀ nínú igbó Ondo. Wọ́n dẹ̀ ń ṣá wọ́n kú bí èèyàn ń kọ ẹran wọn yọ apá. In fact, ó wá ní bí pit tó show wọ́n tún ju àwọn míì náà síbẹ̀. What kind of country is that? Yomi useless Yomi? Ìwọ náà máa go through nǹkan tí gbogbo àwọn èèyàn ń suffer tó ń support the government. You are supporting evil people. You are saying, my government ni. Who told you Bukky is fighting NGO? Your nonsense, useless, nonsense, Igbe NGO. You're stupid. Orí ẹ̀ ti dàrú. Mọ tó ń ṣe mọ́. Like mommy break the noise said. Manchester tó lọ gbogbo wọn àní wọ́n dìjọ ṣiṣẹ́ pọ̀ ni. Ṣùgbọ́n ẹ máa continue láti fail ni. Òfò lórí òfò, asán lórí asán lẹ máa mú. Pẹ̀lú owó yín vanity upon vanity. Ẹbí bẹ ṣe rí náà, wọ́n ń fún yín náà kò yọ lára yín. Ẹ̀yin ò ṣe olórí burúkú. Wọ́n ń pa àwọn citizen, wọ́n ń ṣe bí fún wọn. Yomi ò lọ NGO kó máa fi gbá àwọn tó ń pa àwọn èèyàn ọjà. Olórí burúkú. Cousin ẹni wọ́n ní wọ́n náà ṣe ní ibi ní Ogun State University. You never mentioned anything about it. Tó bá bí pọ̀nipọ̀ni bàbá láìre kò sọ pé kó yọwọ́ bàbá Mohbad àtàwọn afọ́rí tó ti dè mọ́lẹ̀ pẹ̀lú ogun wọn ò ní rí ìtúsílẹ̀ láéláé o èmi gbàdúrà káwọn rí ìtúsílẹ̀ inú ìdè ẹ̀ náà máa wà títí. Sorry about that, let me just go for I will come back mo ní prayer kan ṣe mo lórí yín ẹ̀ ní gbádùn mo bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ̀ tí mọ̀ nǹkan kan. Màmá kò fẹ́ gbà. General Chief retired GB, God bless you. Gladiatoriano. I thought Yeye Babagun, I want to say something the other time. Ṣé Yeye fẹ́ sáré sọ̀rọ̀ ní kí Gladiator tó lọ sọ̀rọ̀ àdúrà? Not now. Okay. Gladiatoriano. All right, sir. Èmi ló kàn o. Èmi ló kàn o. Kó tó kàn máa rí àánú o. Ló kàn báyìí o, ẹ ṣé o. Good evening, everybody. From Mr. Ish to Mama Yeye Babagunwa. Yoju, welcome back. Mommy, break the noise. The NGO, Oluwatoyin, God bless you. The NGO, Mommy. The other NGO, Mommy, what? Wow, lórúkọ yẹn ni orí o. Bosun. Mommy Bosimola, God bless you. And the princess, also vengeance. Well done, sir. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́tí ṣe. Tí n bá ń bá yín jà báyìí mọ́ mi rí àánú. Tí n bá ń bá yín jà sí. Wọ́n máa ní wọ́n ní mo ti ń jà jù kójoojúmọ́ ni mo máa ń jà. Tí n bá bẹ̀rẹ̀ sí ń bá yín jà. Kí ló dé tẹ́ fi ń pè mí ní break the noise? Ṣé bí wọ́n ṣe ń porúkọ mi nìyẹn ni? Ó dà break the noise NGO ṣé mo gbà? Break the Noise Foundation NGO. Ó ti gbà tó kọ gùn jù iná ló fà nǹkan tó wà lẹ́yìn. Mo fẹ́ kéèyàn àwọn èèyàn ká Break the Noise Foundation NGO. Ẹlẹ́mìí fàágùn ni wọ́n. Okay. I don't want to forget my line of thought. Good evening, everyone. And to all the commenters, over 4 hours or 5 hours General ti Bosita. Jà takuntakun in the comment section. I salute you. Àdúrà mi ni wípé ní mọ ibojì ọmọ ní fọwọ́ yín gbọ́mọ sí.
ológo yín ò ní lọ síwájú yín lágbára Ọlọ́run. Aṣọ ni àwọn ọmọ yẹn jẹ́ ayé ò ní fà wọ́n ya o lágbára Ọlọ́run. Ọwọ́ ọ̀tá ò ní bá wọn. Ọlọ́run á jà fún wa. Thank you so much, everyone. First of all, I want to reach out to Mommy Yeye Babagunwa for your son. I'm really sorry to hear that. It happens to my son when he was 16. Oh, yeah, 15 and 16 at that time, none. You know, all we did was to call the police in, and they took the Wogboro Lenwe. And I said, okay, at least the phone no gba lọ́wọ́ ọmọ Ọlọ́run ò jẹ́ kán ṣe ní jàmbá. And then the following day, the following week, the police will not let me rest. Àwọn fẹ́ wá gbé ọmọ mi, àwọn fẹ́ gbé káàkiri àdúgbò. Àwọn fẹ́ kó máa tó bá ti wà nínú mọ́tò yẹn kó máa nawọ́ sí anybody tó bá jọ àwọn tó gba fóònù lọ́wọ́ ẹ̀. Mo ní ọmọ tèmi lẹ́fẹ̀ẹ́ fi ṣe investigation títí yín. Mo ní ṣé yẹn possible ni? It's a minor. Ó ní ó ti mọ́tò táwọn máa gbé sí ó máa wà tinted. Òun nìkan ló máa rí wọn, àwọn ò lè rí. Mo ní, you know what? Nǹkan tí owó lè tún rà over and over ni wọ́n gbà lọ́wọ́ ọmọ mi. So mo á yọ̀ǹda kẹ́ lọ ṣe investigation. Yóò ti fún yín ní time, ó ti fún yín ní àdúgbò tó ti ṣẹlẹ̀. Mo ní sórí eléyìí kò jáde nínú ilé yìí, and I just put my foot down just in case tán bá ní kí ọmọ wa máa ṣe ibi tó ti rí ẹjọ́. If that is not allowed, they should not use any of our children to do their investigation. And more so, if it is happened in the bus has got the camera. You know, all they need to do is to take the time of the incident, the bus, the bus yen law, that is all that they needed, and for them to do their investigation. I celebrate you, my sister. Ọlọ́run wá ní fi sú yín o. Gbogbo re tẹ́ ń ṣe, Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ lásán. Ọ̀run á dá padà fún yín ní ìlọ́po ní rere. Orúkọ Jésù. I celebrate you, ma. Thank you, ma. I want to come to Yomi. If there's anybody lórí justice for Mohbad, ẹ jẹ́ ká fi ẹ̀tẹ̀, má jẹ́ ká fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká palàpalàpà. Either you believe with us wípé Yomi ó ń ṣe dáadáa, or believe wípé Yomi ò ṣe dáadáa. And that is why I came up in the morning to Sister Toyin's platform, because when people are saying Yomi ṣiṣẹ́, I needed them to tell me exactly what Yomi has done tó ti ṣe yọrí látìgbà tó ti join wa, because mo rántí vividly tá ń polongo ẹ lọ join Yomi, Yomi is here, tí gbogbo wa lọ join ẹ tá build the platform yẹn fún Yomi. On 1 to 2 days, Yomi fi ní èrò tó ti follow ẹ. And since then, àti wà lórí kọ́ọ̀sì. So anybody tó máa sọ fún mi nísìnyí wípé Yomi ṣiṣẹ́ àbí Yomi gbé nǹkan dání, mo consider yín as àwọn tí wọ́n wá justice, àwọn tó ti compromise. And I don't want to know who you are. I don't want to know who you are. Once tó bá ti fi ẹnu ẹ sọ wípé Yomi ṣiṣẹ́, at this point, then ìwọ náà, for you to believe in pé Yomi ṣiṣẹ́, ìwọ fúnra rẹ̀ anti-justice ni ẹ. Hear it from me and hear it loud and clear. Irú ẹni bẹ́ẹ̀, personally ni mo sọ ọ́, irú àánú ló ń sọ̀rọ̀. You've been marked. Mi ò lè ever trust ẹ mọ́. Nítorí ènìyàn burúkú mọ́ra ẹ o, ó kàn wọ ẹni tó máa sọ fún ni. Yomi, ìwọ ní kí àwọn public fi ẹ̀kọ́ kúrò lẹ́yìn bàbá. Bó ṣe sọ yẹn ló ṣe máa rí fún ẹ. Ayé àti ọ̀run wọ́n á kọ ẹ̀yìn sí ẹ. Wọ́n á fi ẹ́ sílẹ̀. Yomi, wàá dá nìkan ṣe ayé. O ò ní rólùrànlọ́wọ́ aláàánú àwọn ẹ. Gbogbo èrò ẹ á wà àánú tì lábẹ́ ọ̀run yìí. Àyàfi tó bá jẹ́ pé agbára Ọlọ́run kọ́ ló fi dá ayé àti ọ̀run. Tó bá jẹ́ agbára rẹ̀ ló fi dá ayé àti ọ̀run tó dẹ̀ ń jọba lórí ohun gbogbo. Ó sọ
mo sọ eléyìí sínú ayé ẹ bẹ́ẹ̀ ni aláwọ̀ iṣẹ́ làwọn àkìṣe aláwọ̀ ìdànù ó máa jẹ́ pé ọmọ aláṣẹ ni mí ní tòótọ́ mo sọ sínú ayé ẹ Yomi gbogbo ibi tó bá wà kí ìṣẹ̀dá ẹ kó máa gbọ́ aláàánú ti wọ́ ẹ látẹ̀lé lọ ó tún gbérí mọ́ láàrin ẹgbẹ́ ìwọ ní kí wọ́n yọ bàbá kọ́ kúrò lẹ́yìn bàbá tó bá fẹ́ justice tó bá wá kúrò lẹ́yìn bàbá ta ni wọ́n máa wá gbé justice fún ojàre wọ́n á gbé fún NGO ẹ wọ́n á lè máa support ẹ public will take it from bàbá ìwọ àwa kú ìwọ nìkan ẹ wá lè bá wa dá síbi tẹ́ fẹ́ dá sí bọ́lọ́run ṣe máa ṣe ẹ́ gangan bó ṣe máa ṣètò ayé ẹ̀ kò dẹ̀ lè yí padà bíbélì wípé ó ní ayé àti ọ̀run máa yí padà ó ní ṣùgbọ́n kínkínní nínú ọ̀rọ̀ mi kò ní lọ láìṣẹ ọmọ Ọlọ́run ni mí mo mọ́ra mi mo dẹ̀ sọ fún ẹ wípé sẹ́ àánú àwọn ẹ̀ lábẹ́ ọ̀run nígun mẹ́rẹ̀ẹ̀rin ní ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá àánú àwọ̀ ẹ̀ tọmọtọmọ tẹbítẹbí nítorí pé ó ò fi àánú hàn fún ènìyàn àánú náà adé jìnnà sí ẹ bó ṣe máa rí nìyẹn oní BJ came out to destroy you because mo really point gbogbo àwọn nǹkan tó sọ sílẹ̀ ni BJ has been on this justice ní BJ lèmi ń tẹ̀lé láti orí Facebook mo sọ fún gbogbo ẹ̀dá tí mo mọ̀ lábẹ́ ọ̀run tó bá ní àǹtí ṣe wà lórí TikTok máa ní kí ló ń jẹ bẹ́ẹ̀ kí ni mo fẹ́ fi TikTok ṣe mo ní Facebook tí mo wà yìí gan mi lè ka Bible mi lè ka ọ̀rọ̀ Ọlọ́run mi lè gbàdúrà mọ́ màá wá ní mo fẹ́ join ní Facebook mi TikTok kò sí kan tó máa jọ àṣẹ mò ń ṣeré ni àbúrò mi kan ló wá síbi lónìí àǹtí tẹ́ bá fẹ́ follow justice dáadáa ẹ fi Bukky sílẹ̀ sórí Facebook ẹ máa bọ̀ lórí TikTok ibẹ̀ ló ti happen òun náà ló bá mi ṣe àtàwọn ọmọ ni mo fi débí ìjọ tí mo dẹ̀ ti débí mi ò rí ọjọ́ kan tí Bukky Jesse rí ti ẹ̀rọ Yomi ó kàn fẹ́ kó dé kí gbogbo wa káwọ́ sẹ́yìn kó wá máa pín búrẹ́dì ó kàn fẹ́ kó dé kó take over kó wá in charge kó take over everything kó wá ṣe bó ṣe wù ẹ́ kó wá ṣe bó ṣe ṣe ní the first project tó kọ́kọ́ gbé dá nígbà tó wá it is the protest and you left people you left them when you are needed most ìwọ tó ṣíwájú ogun ìwọ tó pé ogun lẹ́jọ́ ìwọ tó pé gbogbo ènìyàn o consider the health àwọn èèyàn o consider their safety o wọ ọkọ̀